Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Bóde tí ń gbọ́ mi ní káàkiri gbàgbáyé. Orúkọ tèmi ò yí padà, Gani Àyìndé Koko Zaria, Zagaza American boy. Mo kò fẹ́ sọ̀rọ̀ nípa fídíò kan ní láìkí máa ṣerú kan báyìí. Ní ìṣọ̀rọ̀ àjọjọ́ ìmúwòrán ni. Àmọ́ ìyókàn táwọn èèyàn ti sọ ìsọkúsọ tó dẹ̀ gbọ́ tẹnu tó dẹ̀ ń ṣépè fún mi. Mo fà á lọ́lọ́run lọ́wọ́. Bí ọ̀rọ̀ Láwòrí ó ṣẹ̀mí rí. Ó ti pè mí ṣiṣẹ́ pẹ̀lú àbò ń ṣiṣẹ́ ní ajílété. Èèyàn mi ní tó bá rí mi tí máa ní lọ́wọ́ máa fún tí máa dẹ̀ ní. A close gan. Àmọ́ à ń gbọ́ fídíò tó ń ṣe pé èmi mo ní kàn lọ ṣe òun léṣe kí ló ṣe fún mi. Èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí. Èmi máa ń sọ òótọ́ ọ̀rọ̀. Èmi bí gbọ́ lọ́wọ́ ọba nìkan ló jù wá lọ. Gbogbo ẹni tó bá wà ní kọ̀kọ̀ tó bá ń tàfà sí mọ́lẹ̀ ó kó nǹkan lọ. Láwòrí mi ní nǹkan yóò ṣẹ̀mí rí. Ó ti pè mí ṣiṣẹ́ pẹ̀lú àbò ń ṣiṣẹ́ ní ajílété. Èèyàn mi ní tó bá rí mi tí máa ní lọ́wọ́ máa fún tí máa dẹ̀ ní. A close gan. Àmọ́ à ń gbọ́ fídíò tó ń ṣe pé èmi mo ní kàn lọ ṣe òun léṣe kí ló ṣe fún mi. Èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí. Èmi máa ń sọ òótọ́ ọ̀rọ̀. Èmi bí gbọ́ lọ́wọ́ ọba nìkan ló jù wá lọ. Gbogbo ẹni tó bá wà ní kọ̀kọ̀ tó bá ń tàfà sí mọ́lẹ̀ ó kó nǹkan lọ. Láwòrí mi ní nǹkan àti ṣépè fún ẹ o. Èmi kàn kọ̀ wí kó fi gbogbo nǹkan tó ní nǹkan tó fẹ́ jẹ́ kó fi búra. Tó bá mọ̀ pé èmi mo rán yàn kankan kan lágùn mọ́ ẹ lórí. Gbogbo nǹkan tó bá ti ní ilé ayé ẹ̀ kó fi búra. Ìgbà tó ń bọ̀ wá kí mi olóòrí mi ni. Adẹ̀pọ̀ mẹ́ ẹ̀rọ pọ̀ mẹ́ yẹn. Àdúró dẹ̀ pọ̀ mẹ́. Àmọ́ rẹ̀ ní Láwòrí. Báwo ni àjà náà kò sí ọ̀kan má bínú ọjọ́ pé mi wàá ṣiṣẹ́ tó ní kí n ṣe. Èmi kàn ń ṣe fíìmù náà. Èmi kàn kọ̀ wí kó fi gbogbo nǹkan tó ní nǹkan tó fẹ́ jẹ́ kó fi búra. Tó bá mọ̀ pé èmi mo rán yàn kankan kan lágùn mọ́ ẹ lórí. Gbogbo nǹkan tó bá ti ní ilé ayé ẹ̀ kó fi búra. Ìgbà tó ń bọ̀ wá kí mi olóòrí mi ni. Adẹ̀pọ̀ mẹ́ ẹ̀rọ pọ̀ mẹ́ yẹn. Àdúró dẹ̀ pọ̀ mẹ́. Àmọ́ rẹ̀ ní Láwòrí. Báwo ni àjà náà kò sí ọ̀kan má bínú ọjọ́ pé mi wàá ṣiṣẹ́ tó ní kí n ṣe. Èmi kàn ń ṣe fíìmù náà. Ó dẹ̀ ń produce mo mọ̀ wọn pé onífíìmù náà wọ́n struggle fún ilé ayé ara wọn ni. Kí ló ṣe fún mi? Àníjà. Ó dẹ̀ lọ sórí stage. Àtòrí stage bí èèyàn méjì ló bẹ ẹja lórí stage yẹn. Olórin tó ń play. Àwọn ń gbádùn ẹ̀. Ó dẹ̀ gba máìkì lọ́wọ́ ẹ̀. À ń wo gbọ́ ẹ̀ náà. Èèyàn méjì. Ó dẹ̀ ń bọ̀ látòrí stage. Ó dẹ̀ gbìgbìgbì. Mo dẹ̀ rí i pé wọ́n lágùn mọ́ ẹ lórí. Ta ló ṣe orúkọ bá wọ́n dábẹ́ ẹ̀dùn? Agbó ńlá ni o. Ìdímúdé. Ó dẹ̀ ń produce mo mọ̀ wọn pé onífíìmù náà wọ́n struggle fún ilé ayé ara wọn ni. Kí ló ṣe fún mi? Àníjà. Ó dẹ̀ lọ sórí stage. Àtòrí stage bí èèyàn méjì ló bẹ ẹja lórí stage yẹn. Olórin tó ń play. Àwọn ń gbádùn ẹ̀. Ó dẹ̀ gba máìkì lọ́wọ́ ẹ̀. À ń wo gbọ́ ẹ̀ náà. Èèyàn méjì. Ó dẹ̀ ń bọ̀ látòrí stage. Ó dẹ̀ gbìgbìgbì. Mo dẹ̀ rí i pé wọ́n lágùn mọ́ ẹ lórí. Ta ló ṣe orúkọ bá wọ́n dábẹ́ ẹ̀dùn? Agbó ńlá ni o. Ìdímúdé ni mo ń sọ. Ó dẹ̀ di ẹ mú. Láwòrí. Ó dẹ̀ ní àwọn ọ̀gá kankan dẹ̀. Gbogbo àwọn tó wà ń bẹ mi jẹ́ kó bẹ́ẹ̀ sì kọ̀ọ̀kan gbogbo àwọn tó wà ń bẹ bẹ́ẹ̀ sì ta ló ṣe orúkọ bá fún Láwòrí? Mo dẹ̀ gbé ẹ inú òjò. Mo rìn mọ́dà 30